dídé jàre wúlò ń tó ṣùgbọ́n dídé jọ dídé jàre láti gbogbo adájọ́ dídé jọ owó nígbà wọ́n fọwọ́ sí ẹni wọ́n mi pa mí o kí ni kò sí báwo ṣé kò sí pàṣẹ ìwọ́dé ìlú lọ ni kò sí gbọmọ kò sí bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀dẹ̀ wà níbo ni. ilé ní ọmọ mi jágbá ṣe bẹ́ẹ̀ àwọn èmi ti wà bẹ́ẹ̀. mo ní tàbí sí tẹ́tà. Aisha wọ́n kékeré yẹn. Aisha ìní ni ó yẹ kí wọ́n bẹ́ẹ̀ ìwọ ní yẹra fún wọ́n yóò lọ kọ́ni déyẹ̀ wọ́n ìwọ ọkọ ṣé o lè gbàgbé ṣé o lè gbàgbé ṣé o lè gbàgbé. ó yà gbé wọn jáde yà gbé wọn jáde wọ́n bá ti kí oye sára wa ní fúnbíẹ̀ mọ́ ẹ̀dùn wọn o. ẹ̀dùn ọmọ mi Aisha ẹ̀kọ́ ọ̀lẹ́ mọ̀ ẹ̀kú ṣíṣe ìlú mà ní àyè ìṣe ọmọ ní àṣìkò pọ̀ ẹjọ́ ẹ̀wọ̀n náà ẹjọ́ ìgbàgbé sùn ní ilé ti wà bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ Aisha ìjọba gbé fún ẹjọ́ Aisha báwo ni how are you how is it going how is everything going are you enjoying your friend many years to come in good health okay wisdom knowledge and understanding are you enjoying it today is the day you have to enjoy everything yeah make sure you face your study because your mom is still ready for you have to face your own study okay because we say you have to take good of you you are a good fellow give the phone to your mom remember Aisha bẹ́ẹ̀ni mi máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ mọ́ mi ṣé àwọn oúnjẹ yẹn ṣé ìwálẹ̀ àwọn mẹ́nu ó ìwálẹ̀ bẹ́ẹ̀ni ó ìwálẹ̀ ṣe é tí wàá ṣe tí wàá tó tọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ni àti ẹ̀ ti ń bọ̀ báyìí the next 3 minutes ẹ máa rí wa àti ń bọ̀ ẹ ṣe gbọ́mà we really appreciate ma ẹ ṣe gbọ́mà ẹ ṣe. oya jama ṣe àlè lọ́ba ìṣá owó já change.